ẹ̀yin èèyàn wa mo mọ̀ kí yín káàkiri gbogbo ibi tí ẹ ti ń wò wá lásìkò tẹ́ ń wò wá yìí, gbogbo àkókò tí ìbá àbọ̀ sí, gbogbo wa pátápátá mo kí. ẹ̀yin èèyàn, mo mú fọ́nrán kan yìí wá tí mo fẹ́ kí gbogbo wa kájọ wò. Àṣírí ńlá ni. Tọ́ bá sọ pé nǹkan àṣírí ńlá ni. Now mi ìwà fẹ́ ká wo fọ́nrán yìí lásán because ọ̀pọ̀lọpọ̀ àwọn èèyàn tá a bá sọ̀rọ̀ mí gbà mí wá ní ẹ̀rá ni kinní kan ṣe kinní kan. Kí dẹ̀ làṣírí tó wà ń bẹ̀? Ó ní wípé wọ́n ní ìjọba fẹ́ gbé àwọn ìgbésẹ̀ kan tó lágbára. Kódà wọ́n ní ìgbésẹ̀ yẹn ti ń lọ lábẹ́nú báyìí lórí ọ̀rọ̀ bàbá Professor Banji Akintoye, lórí ọ̀rọ̀ Igboho. Ọ̀pọ̀lọpọ̀ àwọn àṣírí yẹn ni wọ́n tún bí. Ìdí nìyẹn even tí fọ́nrán yìí bá ṣe é ṣe, ẹ jẹ́ á share ẹ̀ kó dọ́dọ̀ bàbá Professor Banji Akintoye, kó dọ́dọ̀ wọn fúnra wọn, kó kan olóyè Igboho lára. Kódà bó bá tún ṣe é ṣe, bàbá Aláàfin Ọ̀yọ́ náà ẹ jẹ́ ó kà wọ́n náà lára. Ọ̀pọ̀lọpọ̀ àwọn àṣírí ńláńlá, àwọn ọ̀rọ̀ ìjìnlẹ̀ ló wà nù bíi. Torí ẹ̀ ló jẹ́ kí n mọ̀ọ́mọ̀ mú wá. Torí ẹ̀ gbogbo ẹ̀yin tẹ́ bá lórí ọ̀fẹ́, tẹ́ bá come across fọ́nrán yìí, ẹ share ẹ̀, ẹ jẹ́ ó kan èèyàn kan lá, ẹ jẹ́ ó dọ́dọ̀ gbogbo àwọn ọmọ Yorùbá. Ṣùgbọ́n tèmi mọ̀ tó dé mi lójú ni wípé no matter bó ṣe lè wù kógun yẹn pọ̀ tó, no matter bó ṣe lè wù kí ète pọ̀ tó, ohun tọ́lọ́run ti sọ lórí ilẹ̀ Yorùbá òun ni ó ṣẹ, bẹ́ẹ̀ ni ó máa ṣẹ, kò dẹ̀ sẹ́ni tó lè yí padà. Torí ẹ̀ mo gbóṣùbà káre fún bàbá wa tọ́lọ́run lò yìí láti tú àwọn àṣírí ńláńlá yìí. Ẹ má jẹ́ ń gbà wá lákòókò púpọ̀, ẹ jẹ́ kí n gbé fọ́nrán yẹn wọlé kí atótónu mi kó lè yé ẹ̀yin èèyàn wa. Fọ́nrán òun rè, ẹ bá wa share kó káwọn èèyàn mìíràn la òré o, ẹ̀yin èèyàn wa. Eléyìí ohun Olúwa ni, mo bẹ̀ ní àyànfẹ́, ẹ bá mi gbé mẹ́sẹ̀jì ohun Olúwa. Olúwa, kí ló fà á tí Buhari ti kú? Kí ló fà á tá a sì dá Sunday Igboho dúró láti má máa ṣe bó ṣe wù lórílẹ̀-èdè? Kí ló fà á tí Kánú sì wà nínú ẹ̀wọ̀n? Olúwa ṣí mi lójú. Mo rí àwọn tó wọ aṣọ Ìgbò, àwọn South East, tí wọ́n mú kíì ńlá dání, kíì wà lọ́wọ́ wọn, wọ́n wá yí Kánú ká pẹ̀lú kọ́kọ́rọ́. Olúwa, kí ni ìtumọ̀? Olúwa sọ pé ìgbèkùn tí Kánú wà ní ìsìn kìí ṣe ìgbèkùn orílẹ̀-èdè mà, ìgbèkùn àwọn ará ìlú ẹ̀ tí wọ́n lépa òṣèlú ni. Pé ìgbèkùn ẹ̀ ni pé àwọn ará ìlú rẹ̀ ni ó fi ẹ̀wọ̀n ará ìlú rẹ̀ ló ṣe lọ́wọ́, kìí ṣe torílẹ̀-èdè. Àwọn ará ìlú rẹ̀ ní bàjá àwọn ìbò rẹ̀ pé ìtumọ̀ ní tí mo rí nìyẹn. Olúwa, báwo ni ti Sunday Igboho? Àmì méjì ni mo rí níwájú Sunday Igboho. Èkíní, Olúwa sọ fún mi pé Násùrù, Buhari ló kú o, ọ̀tá ilẹ̀ Yorùbá ni wọ́n sì ń ṣàkóso lọ́wọ́. Ọ̀tá Sunday Igboho pẹ̀lú ẹni tó ń lead state àtàwọn ọba, wípé ọ̀tá Sunday Igboho òkú, Buhari ló kù, nítorí Olúwa sọ fún mi. Ní èkejì fún ti Sunday Igboho, mo rí máìkì méjì lọ́wọ́ ẹ̀. Máìkì méjì yẹn mo rí wọ́n kọ òṣèlú sí kan, wọ́n kọ Yorùbá nation sí kan, máìkì máikrófóònù. Mo sì rí pé méjèèjì tí Yorùbá nation kò sọ̀rọ̀, tí ìtẹ́kọ̀ òṣèlú sí ó sọ̀bọ̀ tá a gbọ́ ohun tó sọ. Olúwa sọ fún mi pé ìtumọ̀ tó rí yẹn ni wípé Sunday Igboho ohun méjì ní gbọ́ ní ìsí o, pé tí ẹ bá gbàdúrà fún, ó ń gbóhùn àwọn olóṣèlú pé ṣe tẹwa o, ká má bàa dààmú rẹ̀. Ó sì gbóhùn Yorùbá lè sọ pé má padà ọmọ. Ohun méjì, etí méjì ló wà létí rẹ̀ ní ìsí o. Tá a bá sí wòye, torí gbogbo àwọn tó tò sẹ́ni máìkì Yorùbá nation, gbogbo ni mo rí tí
tí ojú wọn fàró tí ẹlòmíì gbé ọwọ́ lórí. Kí ni ìtumọ̀ ló wá sọ pé kí òpin ìtí lọ lọ́wọ́ tẹ́ ẹ̀ bá gbàdúrà fún Sunday Igboho kó má já wa kulẹ̀ ní òpin, káwọn olóṣèlú máa ra mú má wa lọ́wọ́. Àwọn ọba olóṣèlú àti rẹ̀ ìyẹn ti Sunday Igboho. Ẹ lè takò mí o, ṣùgbọ́n gbogbo ẹ̀yin ọmọ Ọlọ́run ẹ jẹ́ kí mẹ́sẹ̀jì mi yóò dọ́dọ̀ àwọn Yorùbá nation. Nọ́mbà síwájú sí mo rí bàbá wa Akíntóyè, Professor Akíntóyè, ó dúró báyìí. Mo dẹ̀ rí àwòrán Tinubu gbé ìbọn ti bàbá Akíntóyè. Bó ṣe gbé ìbọn yẹn tì, ìbọn yóò sọ̀rọ̀, ata ọ̀sìn jáde inú ẹ̀. Olúwa kí ló ṣẹlẹ̀? Olúwa sọ pé èyí tí mo rí yẹn, ìjọba federal government ń work against ní ilẹ̀, against bàbá Akíntóyè, pé kí gbogbo wa ká gbàdúrà fún. Gbogbo tábà dẹ̀ ń ṣe ní ìkọ̀kọ̀ against ẹ̀, wípé kò ní ṣiṣẹ́, pé ìtumọ̀ ìbọn tó sọ̀rọ̀ nìyẹn, wípé kò ní ṣiṣẹ́. Ṣùgbọ́n ìbọn tí mo rí yẹn wọ́n ń work against sí gbogbo ìgbésẹ̀ rẹ̀. Ẹ bá mi jẹ́ kí mẹ́sẹ̀jì ò dọ́dọ̀ bàbá Akíntóyè àti àwọn ọmọ Ọlọ́run tí wọ́n gbàgbọ́ wípé vision Yorùbá nation ò lè kú títí Ọlọ́run yóò fi sọ̀nà àbáyọ, tí yóò fi palẹ̀ àwọn ọ̀tá ilẹ̀ Yorùbá rẹ́. That is ti bàbá Akíntóyè, Kanu àti Sunday Igboho nìyẹn. Eléyìí ti ìjọba Nàìjíríà, mo rí ilé tí wọ́n kọ́ lọ shopping mall yẹn pọ̀ lóríire yàrá. Mo dẹ̀ rí gbogbo pátì Nàìjíríà nínú yàrá kankan. Bí mo ṣe rí, mo rí àwòrán Tinubu níwájú àpótí pátì Nàìjíríà yẹn gbogbo pátá. Olúwa kí ni eléyìí? Ọba àwọn bá wípé mo wá rí àwòrán bàbá Tinubu, ó wá dé aṣọ àwọn adájọ́ àti lọ́ọ̀yà, ìmúra yẹn ló dẹ̀wọ̀. Olúwa àwọn ọmọ ogun sọ fún mi pé pẹ̀lẹ́ ò ná sùúrù. Ohun tó rí yìí ni wípé gbogbo pátì tó bá lè kóra jọ ní Nàìjíríà fẹ́ tako Tinubu. Ìyí tó ń lọ nínú ìjọba wọn ni òun fi hàn yìí. Ìjọba Tinubu yóò gbin àwọn èèyàn kankan sínú pátì wọ̀nyẹn. Nígbà tó bá di diamond, àwọn èèyàn wọ̀nyẹn yóò wá gbé pátì wọ̀nyẹn lọ ilé ẹjọ́ láti jẹ́ dàbàrú. Lẹ́tà àwọn pátì wọ̀nyẹn, ilé ẹjọ́ yóò dààmú wọn, kò ní já rójú ti ara wọn nígbà tó bá àpòpẹ̀lẹ́sàn bá súnmọ́, pé àṣírí fúlàní tí mo rí nìyẹn o. Gbogbo pátì àbá ní collation center ká ní collation ra máa o, àwọn ló máa o. Ṣùgbọ́n ẹni pátì tí yóò bá wọn fà yóò múra o, torí gbogbo wọn ni wọ́n install dàbúrú sínú wọn, pé ìjọba tí wọ́n lọ lọ́wọ́ nìyẹn nínú ẹ̀mí o. Eléyẹ jẹ́ kó dọ́dọ̀ àwọn party agent and party leaders gbogbo Nàìjíríà. Ní ìtẹ̀síwájú, mo rí PDP àti Labour, àpótí wọn mo rí nínú ọjà market. Èrò pọ̀ pẹ̀lú ariwo. Ní òjijì, mo rí àpótí Labour Party àti ti PDP. Mo rí pé wọ́n kó owó sí instead of pilot paper. Owó ló wá wà ńbẹ̀. Mo dẹ̀ rí àwọn èèyàn ńláńlá jàkàjàkà, wọ́n gbé kúrò láàrin wọn, àpótí yẹn kúrò láàrin wọn. Olúwa kí ni ìtumọ̀ àti àpẹẹrẹ ohun tí ẹ mú mi rí? Ọba àwọn bá sọ pé before ní 2027 kó tó di ìgbà náà, wípé Labour Party àti PDP
wípé pátì tí wọ́n fẹ́ fi ṣòwò fún federal government ni pé kò sí nǹkan kan bẹ̀, pé àwọn kan fẹ́ lo pátì yẹn láti fi jẹun, láti fi lówó ni, kò sí nǹkan kan. Pé deceive tí mo rí tán kọ sí ara àwọn èèyàn ńláńlá tó waṣọ tán gbé ballot paper pẹ̀lú owó lọ pé ẹ̀tàn ló wà ń bẹ̀, pé wọ́n fẹ́ lò wọ́n láti fi gbowó lọ́wọ́ federal government. Ẹ lọ kọ́ tí mo fẹ́ sọ ẹ lẹ́ ariwo máa pọ̀ ó pé ìtumọ̀ ọjà tí mo rí wọn nìyẹn. Àwọn wòlíì wọn lè sọ fún ọ ṣùgbọ́n ohun tí ẹni tó láyé àtọ̀run mú mi rí nìyẹn. Mi sọ ní ti state o àbí local government area, ṣùgbọ́n ní federal ẹ kọ́lẹ̀ ẹ kà sánú mẹ́yìn ọmọ Ọlọ́run ẹ bá mi pín mẹ́sàn-án. That is another one fún ti Nàìjíríà. Eléyìí tí bàbá wa ọba Aláàfin of Ọ̀yọ́, mo rí bàbá Aláàfin of Ọ̀yọ́ ní orí ẹṣin, ó dẹ̀ wọ aṣọ obìnrin, ike dẹ̀ wà lẹ́yìn ẹ̀. Ike tó wá wà lẹ́yìn ẹ̀yìn wọ́n á béèrè, ó lè wà lórí ẹṣin. Ọlọ́run àwọn ọmọ ogun sọ pé ẹṣin tó rí yẹn kò sí àṣeyọrí tí ó ní ìdádúró fún, yóò sáré nínú ẹ̀rí nínú ògo. Ṣùgbọ́n ewu méjì péré ni ó wà wájú ẹ̀. Èkíní, ohun méjì ló lè kó bá ìrìnàjò rẹ̀. Èkíní, ìgbéraga ni ìtumọ̀ ike tí mo rí lẹ́yìn ẹ̀yẹn. Aṣọ obìnrin tí mo rí lẹ́yìn ẹ̀ pé ní ọjọ́ ọ̀la tó bá gba ìmọ̀ràn láti fẹ́ ìyàwó lé ìyàwó ẹ̀, torí ìyàwó rẹ̀ ọmọ májẹ̀mú látọ̀run wá ni. Láti gbé obìnrin àjòjì lé ìyàwó ẹ̀, ẹni ìmọ̀ràn tó bá wá bẹ́ẹ̀ lọ́jọ́ ọ̀la yóò kó bá bí ó lọ láyé. Ẹ kọ ìran yìí sílẹ̀, ewu méjì tán ní ó wà wájú ẹni. Ní ìtẹ̀síwájú, bàbá wa ọba Iléṣà tuntun, gbogbo ẹ̀yin ọmọ Ọlọ́run tí ẹ bá fẹ́ kí ó fi àìsàn lo ìgbà rẹ̀ lórí ìjọba, ẹ jẹ́ ká gbé àdúrà dìde ní gbogbo Iléṣà, àti kí bàbá yẹn yan ọjọ́ kan nínú oṣù kan àbí oṣù mẹ́ta kó máa fi pe àwọn ìránṣẹ́ Ọlọ́run ká máa gbàdúrà fún ní ààfin kí ọjọ́ rẹ̀ ò lè gùn sí ju àkókò, àti pé ìran tó ní nípa ilẹ̀ Ìjẹ̀ṣà kó lè wá sí ìmúṣẹ. Ní ẹ̀kẹta, kí ogbó má pọ̀ fún jù àti ṣàṣeyọrí. Ẹ̀yin ọmọ Ọlọ́run ẹ bá ń jẹ́ kí wọ́n rí mẹ́sẹ̀gì yìí o. Ọ̀nà àbáyọ kan ṣoṣo náà ni eléyìí. Ẹ̀yin ọmọ Ọlọ́run, mo rí àwọn ọlọ́balọ́ba wọ́n kóra wọn jọ. Àwọn kan wà lórí inú mọ́tò tó dáa tó tóbi, mọ́tò lówó ńlá, òjò dẹ̀ ń pa wọ́n nínú mọ́tò yẹn. Àwọn kan wà lórí ẹṣin tó jẹ́ pé kò sí nǹkan kan lórí wọn, òjò dẹ̀ pa wọ́n. Ọba nílẹ̀ Yorùbá, wọ́n béèrè, Olúwa kí ni tó àwọn tó wà nínú, àwọn tó dẹ̀ wà nínú mọ́tò ńlá tó tutù, mo rí pé gbogbo wọn láṣọ ara rẹ̀ ya, tí omi adé ẹ̀ náà ya. Olúwa kí ni ìtumọ̀ àwọn ọba tó wà lórí ẹṣin tí òjò pa wọ́n táṣọ wọn ò ya, àti àwọn ọba tó wà nínú mọ́tò tó jò dẹ̀ pa? Ọba àwọn bá sọ fún mi pé Násùrù, sórí gbogbo ọba tó pọ̀ torí tó wà mọ́tò pẹ̀lú aṣọ yíya pẹ̀lú gbogbo ẹ̀, ó ní àwọn ọba tí olóṣèlú ti gbà lọ́wọ́ ìlú tó ń lo ègé ìṣèlú. Ní òpin wọn, gbogbo adùn tí wọ́n rí lénìí tí wọ́n pè ládùn lọ́wọ́ olóṣèlú, ó ló máa padà di
ẹ̀sín àti àbùkù àti ìtìjú fún wọn lọ́jọ́ ọ̀la. Àwọn ọba péréte tó rí lórí ẹṣin tí òjò pa ẹ̀ pé àwọn lè má rí jẹ lónìí, wọ́n lè má lówó, wọ́n lè má lókìkí, làwọn ọba tó yẹra wọn sọ́tọ̀ láti sin ìlú wọn, tí wọ́n fi ọgbọ́n bó lóṣèlú rìn, tí wọ́n wọnú olóṣèlú. Wọ́n dẹ̀ farapa, wọ́n dúró láti rí i pé ọba ilẹ̀ Yorùbá làwọn. Wọ́n ń sọba olóṣèlú ọlọ́dún mẹ́jọ tí yóò wà tí yóò lọ. Wípé àṣírí yẹn ni mo fi hàn yín. Ẹ jẹ́ káwọn ọba wa kó rí nǹkan tí mò ń wí. Ìyẹn fún ti gbogbo àwọn ọba ní ilẹ̀ Yorùbá. Eléyìí ti orílẹ̀-èdè náà ni. Mo rí ọ̀gá INEC Nàìjíríà ṣé Yakubu náà pé ni. So ọ̀gá INEC Nàìjíríà ó gbé àáké ńlá lọ́wọ́, àáké ńlá. Ó wá bẹ̀rẹ̀ sí fọ́ àwọn àpótí ìdìbò níwájú ẹ̀. Ó ń làágùn, ó ń fọ́ àpótí ìdìbò níwájú. Nínú àìwọ̀ oṣù mẹ́ta ẹ̀, Olúwa kí ni ìtumọ̀ àáké tí ọ̀gá INEC Nàìjíríà fi fọ́? Olúwa sọ pé ní gbogbo ìgbà tí ọ̀gá Yakubu bá sì wà gẹ́gẹ́ bí ọ̀gá INEC Nàìjíríà, kò sẹ́lẹ̀sàn tí ẹ̀ẹ́dì Nàìjíríà tí ò ní jẹ́ ìbànújẹ́ ni yóò yí ìdí sí. Ẹ̀kọ́ ẹ̀yọ́ ọmọ Ọlọ́run ẹ̀ka kọ àsọtẹ́lẹ̀ àìwọ̀ oṣù mẹ́ta ìsílẹ̀. Mo fọlọ́run bẹ̀ ẹ bá ń jẹ́ kó wà ní safe. Bóyá Ọlọ́run rán mi sẹ́, bóyá kì í dẹ̀sọ̀ Ọlọ́run, ẹ ó mọ̀ pé níwọ̀n ìgbà tó bá sì wà o, tí orílẹ̀-èdè ò sọ wípé ọ gbọ́dọ̀ kúrò, pé ẹ gbàgbé election kankan ní Nàìjíríà, ibi tí yóò yé ìdí ni. Ìyẹn fún ti ọ̀gá INEC ní orílẹ̀-èdè Nàìjíríà. Eléyìí kí àwọn ọmọ Ọlọ́run kí n tó parí ẹ̀. Mo rí bàbá wa Gowon, ó wọ aṣọ APC. Mo wá ní stateman ni bàbá, kí ló ń ṣe? Olúwa sọ pé ní ojú gbogbo ayé stateman lẹ́pẹ́, pé ṣùgbọ́n APC background Nàìjíríà, pé partyman ni, pé ojú gbogbo ayé stateman of Nàìjíríà lẹ́pẹ́ tọ́. Ní ti ẹ̀mí o, pé àṣírí Gowon ni mo fi hàn yín. Ẹ̀dẹ̀kọ́ ilé ìsílẹ̀ kì í ṣe Buhari nìkan ní ìjọba ẹ fẹ́ ṣe o, àwọn ìjọba ẹ sì máa ṣe òkú àwọn alágbára kí wọ́n tó parí o. Ẹ̀kọ́ lẹ̀ ọba wọn bá dẹ̀ sọ fún mi pé ní ìlú Èkó ò ní pẹ́ bọ́ nínú ìgbèkùn. Mi ò mọ ọdún ẹ̀, mi ò mọ àkókò ẹ̀, ṣùgbọ́n Olúwa sọ pé àkókò òkùnkùn ìlú Èkó ti ń wá sí òpin, kò ní pẹ́ dópin. Mi ọ̀hún dá ọdún, ọ̀hún dá oṣù, ọ̀hún dá ìgbà. Olúwa ní kí n sọ fáwọn ọmọ Ọlọ́run. Ẹ̀kọ́ ilé ìsílẹ̀, mo rí kí lorúkọ máa nìyí, Wike, former FCT minister. Mo rí aṣọ EFCC lọ́wọ́ ẹ̀, mo dẹ̀ rí nínú Black Maria, mo dẹ̀ rí irun orí ẹ̀ àkòsíbàtà bíi wèrè. Olúwa àwọn ọmọ ọgbọ́n sọ fún mi pé òpin rẹ̀ ní Nàìjíríà ni mò ń rí. Wípé òpin ẹ̀ ní Nàìjíríà, pé ìtí mò ń rí nìyẹn, pé òpin ẹ̀ ní Nàìjíríà. Olóṣèlú ti ń ṣe ẹ̀sìn láyé pé ẹ̀sìn rẹ̀ máa pọ̀ ju gbogbo àwọn gómìnà. Ẹ kọ́ nǹkan ìlẹ̀ yọ ọmọ Ọlọ́run àìwọ̀ oṣù mẹ́ta, ẹ kọ́ ilẹ̀, kí n lọ kọ́ ilẹ̀, ẹ̀sìn ẹ̀ máa pọ̀, pé gbogbo èèyàn pípà yóò gbé káàkiri. Bí a bá gbàdúrà dáadáa, ó sì máa ṣẹ̀wọ̀n Nàìjíríà. Tí ò bá kú o, ẹ lọ kọ́lẹ̀. Ní ìwà mọ ìgbà yẹn o, ṣùgbọ́n ẹni tó láyé àtó sọ pé òpin rẹ̀ ni òun fi hàn mí yẹn, kí ẹ fi sí ọkàn.
ẹ̀yin àyànfẹ́. Kí n tó parí iṣẹ́ ìránṣẹ́ yìí, eléyìí tí àwọn ìránṣẹ́ Ọlọ́run, mo rí àwa ìránṣẹ́ Ọlọ́run, mo dẹ̀ fẹ́ kẹ́ ẹ gbàdúrà fún mi. Mo rí àwa ìránṣẹ́ Ọlọ́run, mo rí pé tẹlifíṣàn wà ní ọwọ́ wa. Tẹlifíṣàn yẹn ó wà níwájú, ó wà lọ́wọ́ wa. Ọ̀pọ̀lọpọ̀ nínú tẹlifíṣàn yẹn, pósí wà lórí tẹlifíṣàn yẹn. Nínú pósí yẹn, omijé dẹ̀ jáde lára pósí yẹn. Àwọn tí ò sí pósí bẹ́ẹ̀ tó wà lọ́wọ́, omijé dẹ̀ jáde lójú gbogbo wa. Wọ́n wá béèrè, Olúwa, kí ni ìtumọ̀ ìran burúkú yìí? Mo fẹ́ bẹ̀ àwọn ọmọ Ọlọ́run nídélé, ẹ gbàdúrà fún mi o, ẹ jọ̀ọ́ o. Mo wá rí àwọn bàbá nínú Olúwa gbogbo pátá ni mo rí. Àwọn tí ò sí tẹlifíṣàn lọ́wọ́ wọn ò tó nǹkan kan. Ọba àwọn bá sọ fún mi pé, Násírì, gbogbo ẹ̀yin ìránṣẹ́ Ọlọ́run, tẹlifíṣàn tẹ́ rí yẹn àtòmídé yẹn àti ti pósí, pé gbogbo ìránṣẹ́ Ọlọ́run tó ti introduce láìfò wa àti iṣẹ́ ìránṣẹ́ wa sí mídíà, pé òpin wa àbámọ̀ rẹ̀ ni mo rí yẹn o. Pé àwọn tí mo rí pósí lórí ẹ̀ tó sọ pé àwọn tó ti kú, àwọn tó jẹ́ pé lẹ́yìn ikú wọn ni gbogbo tí wọ́n fi mídíà ṣe yóò bà iṣẹ́ wọn jẹ́. Ìwọ náà ò rí wọn. Ẹ má gbàgbé pé lọ́dún kejì mo sọ fún àwọn ọmọ Ọlọ́run pé mo rí wa nílé ńlá, òjò ń pa wá pé ẹ̀sìn. Ẹ wo ohun tó ojú mi rí lọ́dún yìí o. Mo bẹ̀ yín ẹ̀yin ọmọ Ọlọ́run, ẹ jọ̀ọ́ ẹ ṣàánú, ẹ gbàdúrà fún mi o. Kí n jọ̀ọ́, ìran búburú yìí eléyìí ò gbọdọ̀ ṣẹ lórí mi náà o. Ẹ jọ̀ọ́ o. Kọlọ́run ò yọ pé Olúwa àwọn ọmọ ogun wí pé ọ̀la gbogbo àwa tá a ti introduce life wa sí mídíà àti iṣẹ́ ìránṣẹ́, pé ẹ̀sín àti àbámọ̀ ọjọ́ ọ̀la ni orí yẹn o. Nítorí bẹ́ẹ̀, lọ wo tó o sọ lórí mídíà, lọ wo ara rẹ o, kó dẹ̀ lọ máa gbàdúrà kí mídíà má bàa ba iṣẹ́ rẹ, ọlá rẹ, ọjọ́ ọ̀la jẹ́ o. Eléyìí tí àwọn ìránṣẹ́ Ọlọ́run náà, mo rí àwọn ìránṣẹ́ Ọlọ́run mẹ́ta. Àwọn kan gbé tẹ́lì dání, àwọn kan gbé ìwé dání, àwọn kan wọ́n gbójú sókè. Kí ni ìtumọ̀ nǹkan mẹ́ta? Olúwa sọ pé àwọn tẹ́rí àwọn ìránṣẹ́ Ọlọ́run tó ń fi situation tó ń lọ ní Nàìjíríà sọ àsọtẹ́lẹ̀ ni mo rí tí wọ́n gbójú sókè yẹn, tí wọ́n fi bí wẹ́dà ṣe rí, tí wọ́n fi sọ àsọtẹ́lẹ̀. Pé àwọn tẹ́rí tó gbé tẹ́lì dání, pé àwọn tó gbé tẹ́lì dání léèkejì tẹ́rí yẹn, pé àwọn tó jẹ́ pé news tí wọ́n gbọ́ ni wọ́n fi sọ àsọtẹ́lẹ̀. Àwọn torí tó gbé ìwé tó gùn dání bí akadá làwọn tó jẹ́ pé àwọn tí ó ń wo mídíà tó fi sọ àsọtẹ́lẹ̀, àtàwọn tó ń fi news sọ àsọtẹ́lẹ̀. Pé ẹ wo ẹsẹ̀ wọn, mo wá rí ẹsẹ̀ wọn, ó ní kókó láti ìsàlẹ̀ dókè báyìí. Kí ni ìtumọ̀? Olúwa sọ pé gbogbo ìgbésẹ̀ wọn ni tí wọ́n ṣe yẹn yóò kó bá lọ́jọ́ ọ̀la. Gbogbo ẹni tó ń fi bí ojú ọ̀run ṣe rí ní Nàìjíríà, àbófin tó gbọ́ lórí pípà àbí nínú tẹ́lì tó fi sọ àsọtẹ́lẹ̀, pé gbogbo ìgbésẹ̀ wọn yẹn ni ó ṣe àkóbá fún ní ọjọ́ ọ̀la. Ẹ̀yin ọmọ Ọlọ́run, mo bẹ̀ yín, ẹ bá mi pín mẹ́sẹ̀gì yìí fún àwọn àyànfẹ́. Eléyìí fún ti àwọn tó wà ní, kí n tó parí ẹ̀, eléyìí bí àbá gbàdúrà dáadáa, gómìnà kan tó wà lórí àlééfà sì máa jáde láyé o. Bóyá ex gómìnà ni, ṣùgbọ́n gómìnà náà kọ́ pé fún mi. Bóyá Nàìjíríà ló wá, jọ̀wọ́ gómìnà lolúwa àwọn ọmọ ogun pé fún mi.
bóyá ẹ̀sìn o àbí ní bọ́tì gómìnà ìyẹn ló dàbí pé ó fẹ́ jẹ́ kí n má sọ ṣùgbọ́n ọba àwọn bá sọ pé ká gbàdúrà torí gómìnà kó má bàa jáde láyé. Eléyìí mo rí àmúkùrù tó máa ń jẹ èèyàn, àmúkùrù tó máa ń jẹ èèyàn, so àmì ò mọ orúkọ tó yìnbó ń pè, àmúkùrù làwa ń pè ní ìlú òkè. Mo rí àmúkùrù tó máa ń já èèyàn jẹ, ó bo àwọn èèyàn bẹ̀rẹ̀ sí ń dára wọn gbà kúrúkúrú. Olúwa kí ni tó máa ohun tí mo rí yìí? Ẹ tó láyé àtọ̀run sọ fún mi pé àjàkálẹ̀ àrùn ńlá kan sì wà lójú ọ̀run lọ́dún yìí, kí gbogbo àwọn ọmọ Ọlọ́run ká jọ ká gbé àdúrà àti àìwẹ̀ dìde, ká bẹ̀bẹ̀ forílẹ̀-èdè àti àgbáyé kí Ọlọ́run ó jọ kó má jẹ́ ó kàn wá, kó má kàn lé wa. Àgbà olórin kan ti palẹ̀ mọ́ ní Nàìjíríà o, kí Ọlọ́run jọ tó bá jẹ́ olórin ni wọ́n pè fún mi, bóyá Táyé Tẹ̀mí o tá pè fún mi, ṣùgbọ́n ẹ jẹ́ á gbàdúrà fún àwọn ìràwọ̀ wa tákòókò wọn ò bá tí ì tó. Ní ìtẹ̀síwájú, ẹni tó ní ayé àtọ̀run sọ fún mi wípé kí gbogbo àwọn ọmọ Ọlọ́run ká gbàdúrà fún àgbáyé o. Mo rí bọ́ọ̀lù ńlá lọ́wọ́ Trump kí n tó sọ ọ̀rọ̀ t'Amẹ́ríkà yìí. Mo rí ìjì ńlá kan tó sá láti ẹ̀yìn Redemption Camp tó wọ ọ́tà tó dẹ̀ gbé ọ́tà gbogbogbò, kò tí ì dúró títí a fi ká ìran yẹn lójú mi. Láàárín ọdún ìsọdún tó ń bọ̀, ìdààmú ńlá kan wà níwájú rìdíìmù ìjọ rìdíìmù lágbàáyé o. Ẹ gbé àdúrà dìde o gbogbo ẹ̀yin ọmọ ìjọ rìdíìmù àti gbogbo body of Christ. Ìyẹn finally kí n tó mú ohun gbogbo wá sí òpin, kí n dẹ̀ tún gbàdúrà fún àwọn ọmọ Ọlọ́run káàkiri igun mẹ́rin ayé. Kí n tó dúpẹ́ lọ́wọ́ tí bá lè ẹgbẹ́ lè ní Nàìjíríà ní mo rí bọ́ọ̀lù ńlá lọ́wọ́ Trump. Bọ́ọ̀lù yẹn, bọ́ọ̀lù táwọn èèyàn gbà, ó wá tẹ ọ̀bẹ, ó bẹ̀rẹ̀ sí tẹ̀ sí. Olúwa kí ni ìtumọ̀ àti àpẹẹrẹ tí mo rí? Ọlọ́run àwọn ọmọ ogun ní ká gbàdúrà fáwọn ọmọ Ọlọ́run tó wà l'Amẹ́ríkà, ká dẹ̀ gbàdúrà fún àgbáyé pé Trump máa gbé ìgbésẹ̀ kan tó máa affect gbogbo àgbáyé. Ẹ má gbàgbé pé mo sọ fún wa pé mo rí gbogbo ọba nílẹ̀ Yorùbá bọ̀, mi ò rí ọba Ìjẹ̀bú Òde lọ́dún tó kọjá. Mo ní Olúwa wa sọ bóyá ó fẹ́ kú àbí ìkankan, ṣùgbọ́n ẹ̀kan tí mò ń sọ sílẹ̀, mo sọ ti Cameroon o, ẹ̀kan tí mò ń sọ sílẹ̀ o, ẹ̀kọ́ sílẹ̀ o, ẹ̀yin ọmọ Ọlọ́run. Trump máa gbé ìgbésẹ̀ kan tó máa affect gbogbo àgbáyé. Lóòótọ́ nígbésẹ̀ yẹn máa kó bá ìjọba rẹ̀ tó dẹ̀ máa dójú tì l'Amẹ́ríkà torí orí àwọn ọmọ Ọlọ́run, ṣùgbọ́n yóò affect gbogbo àgbáyé o. Gbogbo Christianity, gbogbo ọmọ Ọlọ́run, ẹ dìde àdúrà o, ẹ dìde àdúrà o, ẹ dìde àdúrà o. Olúwa ò ní jẹ́ ká wọnú wàhálà orísun àgbáyé o. Láàárín ọdún yìí kó tó parí, mo rí bàálù ńlá já lulẹ̀, physical bàálù lè o, bóyá Nàìjíríà lè, bóyá outside, but títí physically kì í ṣe ìṣẹ̀lẹ̀. Ẹ já gbàdúrà o. Gbogbo májẹ̀mú tó fẹ́ já aeroplane bọ̀ àbí ní Nàìjíríà àbí káráyé, Ọlọ́run ní jẹ́ káwọn èèyàn wa kó bá lọ. Àwọn ohun tí Ọlọ́run àwọn ọmọ ogun mú mi rí ní àìwẹ̀ oṣù mẹ́ta fún tọjọ́ ìbí mi, August 4 ní ti ọdún yìí nìyẹn. Gbogbo ọmọ Ọlọ́run ẹ má bínú, eléyìí kò yẹ kí n sọ eléyìí, ṣùgbọ́n mo sọ nítorí ìdí kan. Mo rí Ṣèyí Mákindé, mo rí Ṣèyí Mákindé, ẹni tó ní ayé àtọ̀run ní kí n sọ fún gbogbo ìlú Ìbàdàn pé ó ti sìnkú ọba Ìbàdàn mẹ́ta, kò gbọ́dọ̀ tún sì ní ìmọ̀ ò, kì í ṣe gómìnà sìnkúsìnkú ló jẹ ní Ọ̀yọ́ o. Gbogbo ìlú Ìbàdàn ẹ dìde. Mo sọ ní January ọdún pé mo rí igi ńlá kan wó ní Ìbàdàn.
ẹ̀ náà rí ní ìsìn o. Eléyìí ẹ jẹ́ kó dọ́dọ̀ Oríyọmí Hassan. Mo rí Oríyọmí Hassan nínú agbo òṣèlú, ṣùgbọ́n gbogbo aṣọ tó wà lára ẹ̀ jẹ́ àkísà. Ọba àwọn bá ní ẹ sọ fún gbogbo àwọn ọmọ Ọlọ́run o, tí Oríyọmí Hassan bá lóun fẹ́ ṣe òṣèlú, ẹ fi ilẹ̀ kó wọ̀, ṣùgbọ́n gbogbo ọlá tó ní kárí ayé, Olúwa sọ pé ibẹ̀ ni wọ́n ti máa pa aṣọ ọlá yẹn yà. Ẹ kọ́lẹ̀, àní èkejì ibẹ̀ ni wọ́n ti jẹ tàkúté tí wọ́n fi mú. Mi ò sọ ọjọ́ ọ̀la, ṣùgbọ́n ní àkókò yìí ni o ẹ̀ẹ̀kan tí Olúwa wí yìí sílẹ̀. Ní fáínálì, mo dẹ̀ bẹ̀ gbogbo èèyàn ọmọ Ọlọ́run, ẹ jẹ́ kí àwọn èèyàn rí ẹ̀bẹ̀ mi, ẹ gbàdúrà fún mi, mo bẹ̀ yín. Gbogbo ogun àwọn ìránṣẹ́ Ọlọ́run àti ogun òtítọ́ lórí mídíà kó má borí mi. Ẹ gbàdúrà, èmi náà kápá ìgbésẹ̀ tí màá gbé tí ọlá Ọlọ́run tí yóò fi lọ lára mi kémi náà má lè gbé. Ohun tí màá sọ tí gbogbo ẹ̀mí ẹran ara ènìyàn ìrírí tí lọ lórí afẹ́ kí n má pẹ̀lú àwọn wòlíì what is going on media. Kọ́lọ́run má jẹ́ pẹ̀lú, kí Ọlọ́run ràn mí lọ́wọ́, kí n lè parí ìrìnàjò mi dáadáa, kí n má fi ẹ̀sìn parí ìrìnàjò mi nínú ìgbàgbọ́. Kí bó kù ìṣẹ́jú kan tí mo bá ti ń kọjá àyè mi níwájú Ọlọ́run àti wájú àwọn èèyàn, kọ́lọ́run ó ṣí mi yè kó fi kú bo àṣírí mi. Ẹ jọ̀ọ́ mo bẹ̀ yín. Ní ìparí, mo fẹ́ kí gbogbo ẹ̀yin rédíò TV station tẹ́ ẹ bá gbé program kẹ́ ẹ jẹ́ kí ẹ̀bẹ̀ mi kó dọ́dọ̀ àwọn ọmọ Ọlọ́run, kẹ́ ẹ jọ̀ọ́ kẹ́ ẹ gbé sí i. Mo dúpẹ́ lọ́wọ́ gbogbo ẹ̀yin ọmọ Ọlọ́run kárí igun mẹ́rin ayé tí ẹ celebrate ọjọ́ ìbí fún mi ní ọ̀nà kan àti ọ̀nà ìkejì. Ẹ ṣé o, mo dúpẹ́ o, mo dúpẹ́ o, ẹ ṣé o. Ọdún púpọ̀ ní gbogbo wa yóò ṣe o. Ẹ má dẹ̀ gbàgbé, bí a fẹ́ bí a kọ̀ o, Nàìjíríà yóò pín o. Mi ò mọ àkókò ẹ o. Bí a bá dẹ̀ fẹ́ kí orílẹ̀-èdè yìí kí ó padà, ọ̀nà mẹ́ta ni. Èkíní, ká padà kúrò nínú búburú ṣíṣe, ká yí padà. Ẹ̀kejì, revolution. Ẹ̀kẹta, olúkúlùkù lọ̀lọ́ ẹ lọ́kọ́lẹ̀ kẹ́kọ́lẹ̀ o. My name remains the same. Iṣẹ́ Násírì Olúwagbémidìde. My number remains the same, 08038030562. Mo gbàdúrà fún gbogbo ẹ̀yin tí ẹ jẹ́ kí mẹ́sẹ̀gì ó lọ káàkiri àti gbogbo ilé tẹ́ ẹ ti ń wo mẹ́sẹ̀gì kárí àgbáyé. Gbogbo ọmọ àrà tí ẹ bí sí tí ẹ lóyún ẹ ó bí o. Ó sọ ọjọ́ ìbí mi bí a ṣe kí ìyá mi kóríire pẹ̀lú gbogbo nǹkan búburú tí mo là kọjá láti inú oyún, tọ́lọ́run pàpà sustain mi di àkókò yìí. A ó kí ẹ̀yin náà kóríire o. Gbogbo ẹ̀yin tí ọmọ rẹ̀ wá ń bà nínú jẹ́ bí mo ti bà inú ìyá mi jẹ́ lọ́jọ́ kìíní àná, tí mo jẹ́ ọmọ ìbànújẹ́ ṣùgbọ́n tí mo padà tún jẹ́ ọmọ ayọ̀ fún àti ayọ̀ fún Kristi. Gbogbo ibi tí ẹ ti rí ìbànújẹ́ lórí ọmọ yín yóò padà jẹ́ ayọ̀ fún Kristi. Ọmọ yín yóò dẹ̀ padà mú inú yín dùn. Ẹ̀ẹ́dẹ̀ di ìyá ìràwọ̀, bàbá ìràwọ̀, ẹ̀ẹ́dẹ̀ di ìràwọ̀ àgbáyé. Ọlọ́run àwọn ọmọ Búdà ní kí n sọ fún wa pé ká gbàdúrà kan fún ọjọ́ mẹ́jọ wípé Olúwa má so mí pọ̀ mọ́ àwọn olórí tí ìgbà ò sí lọ́wọ́ ẹ̀ mọ́.